ayé ṣá málámálá ó máa bójú ọ̀run òkùnkùn lójú wọlé mo ní ẹ̀ẹ́rẹ́ kí ni dé sí Yorùbá o ọmọ aláyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Nítorí owó, Yorùbá ń ṣera wọn lẹ́sẹ̀ nítorí ikú. Wọ́n fẹ́ fi padà rè, wọ́n fẹ́ rè fẹ́lẹ́ sí. Wọ́n kò lè fẹ́ wájà, wọ́n tún kò lè fẹ́ wá. Ọ̀pá tí wọ́n bá tó wọ́n délé ọ̀la. Ọ̀pá náà ló tún padà wọ́n ti dé wọ́n mọ́lẹ̀ o. Àwọn tí wọ́n ti ń bàtà lọ́jọ́ tó ti pẹ́. Tún padà wálé ní à ń fọwọ́ sí lẹ́yìn o. Yorùbá yóò ní máa yẹ. Yorùbá mú mi lòdì òkú. Yorùbá bàbá ní bàbá ń ṣe. Yorùbá ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àṣálẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káalẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí gbogbo ẹni tí kìí ṣe ọmọ Yorùbá ṣùgbọ́n tó gbọ́ èdè Yorùbá. Ẹ kú àpèrè. Tí Yorùbá bá ní ẹ kú àpèrè, ẹ kú ìjókòó ní jẹ́ bẹ́ẹ̀. Àpèrè ní Yorùbá pè ní ìjókòó. Lórílẹ̀-èdè Benin wọ́n á pè é ní ìján. Ìján ni wọ́n pe àga ìjókòó. Báwọn ègún àbáwí wọn á ní ṣẹ́ẹ̀n. Ìtumọ̀ ṣẹ́ẹ̀n ni pé ẹ jókòó. Ṣẹ́ẹ̀n jókòó ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn ìyá mi tí wọ́n ń kọ́ mi lédè gbogbo ẹ̀ wọ́n ń bẹ lórílẹ̀-èdè Benin. Wọ́n ní dandan ṣàgbọ́ ni. Èdè náà máa ká mi lápọ̀ bí kémi ló ti mọ̀ ọ́ sọ bí àwọn Ọlámilékan ni. Ọlámilékan ọgbọ́ Yorùbá ọmọ Yorùbá fọ̀ bí nǹkan mi. Yorùbá ẹnu ẹ ṣe wámúwámú. Yóò pòwe wá òwe rẹ̀ ó sì lọ tààrà báyìí. Àbáwọn bàbá mi bàbá alájá àwọn Faransé tó dáńtọ̀ wọn wè fún ọ. Àwọn ni wọ́n kọ́ mi wọ́n ní ngbà láàlú Abidjan tí mo ní mo ń lo àjẹmẹ̀ àwọn ní àjẹmẹ̀kọ́ wọ́n ní àjẹmẹ̀kọ́ ní jẹ́ àjàmẹ́ ní correct pronunciation. Kódà àwọn tí wọ́n correct mi wọ́n tó mẹ́ta. Bàbá wa kan náà ní dàsà wọ́n ní àjàmẹ́ ní jẹ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní àjàmẹ́ ní bàbá Mananu náà correct mi. Á dára fún gbogbo wa. Ọgbọ́n Yorùbá kan mo fẹ́ ká fi panu. Àwọn àgbà àtijọ́ wọn ì dára wọn láàmú. Àwọn àgbà àtijọ́ wọ́n nígbàgbọ́ nípa àyànmọ́ wọn, nípa ògo tí wọ́n gbé wáyé. Wọn kì í sáré kọjá ògo wọn. Wọ́n máa ń ní sùúrù fún ohun tí Ẹlẹ́dàá wọn yàn fún wọn. Ẹ rí àwọn ìwé òde òní wọ́n ti ń fọwọ́ sáré bẹ́ẹ̀ ni wọ́n fẹsẹ̀ sáré torí ẹ̀ ni wọ́n fi ń kánjú kú. Èyí tí ó tètè kú yọ ya wèrè. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jáwé òótọ́ tẹ̀ ń wá gbé òótọ́ mo kì í yàn kú ọmọ ṣe o. Gbogbo ọmọdé tí bá ti ń wádọ̀ yín àbágbàlagbà tí bá ti ń kánjú wàràwàrà ẹ má jáwé gbígbóná ewé ẹ̀jẹ̀ ẹ má jà lé wọn lọ́wọ́ mọ́ ẹ dákun. Ẹ má já ewé ẹ̀jẹ̀ mọ́ ẹ dákun. Ẹ dákun. Ẹni tẹ́ ẹ bá lo nǹkan ara rẹ̀ òun náà fẹ́ lówó títí tó ikú. Gbà yí pé tó bá lo nǹkan rẹ̀ tó fi rí ṣe bí wọ́n ṣe lo tiẹ̀ náà nìyí. Bí wọ́n ṣe lò ó ni o. Gbogbo fáàrí tẹ̀
tẹ́ ń fowó ọ̀hún jẹ ojú mẹ́rin náà lọ. ọfẹ́ rọkọ̀ ọfẹ́ gbélé ọfẹ́ gbé òtẹ́ẹ̀lì òpin ọkọ̀ òṣìjú mẹ́ta náà lọ. ọkọ̀ ńlẹ̀ ọkọ̀ tí ń rorí omi àtọkọ̀ tí ń fò lófurufú sọ́tà àbí ọ̀tán. ọkọ̀ sàárè ìjọ kan náà ni wọ́n kàn fún ọ láti ìgbètò wọ́n yá báyìí. ẹ jẹ́ á máa ṣe sùúrù pẹ̀lú ìrìn àjò wa àwa ọ̀dọ́. ẹ dákun ẹ dákun ẹni tó fẹ́ ṣe é fún ọ náà fẹ́ lówó ṣùgbọ́n gbà wọ́n ti ròyìn iṣẹ́kíṣẹ́ létí rẹ̀ etí ẹ̀ ti nà. lẹ́yìn ẹ̀fà ohun tó ju méje lọ́wọ́ o. àwọn nǹkan wọ̀nyí ló gbé ọ̀pọ̀lọpọ̀ ogun ńláńlá wọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé lóde òní. ẹ̀yin ọ̀dọ́ gbìyànjú kọ́ iṣẹ́ kankan máa bẹ̀ lọ́hùn lórí ẹ̀. tọ́ba ẹ ṣe mọ̀nà tẹ̀lé dáko kí ló dé kí ló mú ọ. àwọn ọ̀dọ́ òde òní ọ̀tẹ̀ fẹ́ kọ́ṣẹ́ mọ́ wọ́n sì fẹ́ náwó mo lówó tí wá wá ọ̀nà dá tó fi ní wàwàkúwà wàwàkúwà mọ́nà wàwàkúwà bàbá débi wọn ní ògo òun dá bàbá iṣẹ́ òde wọ́n ṣe tí wọ́n ṣiṣẹ́ tọ ògo rẹ lẹ́yìn ni ó ṣiṣẹ́ tọ ògo rẹ lẹ́yìn ojú làárọ̀ lọ ṣọ́ọ̀bù òmíì tiẹ̀ tó lọ ṣọ́ọ̀bù gan ní oṣù kò ní sọ̀rọ̀ ajé wọ́n lò lówó olóògùn òtún lẹ́nu tó fi gba rẹ̀ kalẹ̀ ọ̀kan làásà ní. à á pariwo ni ohun tí ń ta rèé wọn ìlú alẹ̀ ń tà wọ́n fi wà tútù ó fi wọ́ wọn wọlé. ẹni wọ́n sọ̀gbọ̀n ẹ̀yọ́nú fún tó ní ọ̀jẹ́ èèyàn mélòó ni wọ́n gan rẹ́rìn sí lójúmọ́. ń bò ní wọ́n sọ̀gbọ̀n ẹ̀yọ́nú fún ọ oní òṣìṣẹ́ ṣé ìwọ òṣòro tó yẹ kó gbé èèyàn lọ́wọ́ máa bá jà kí ló tún lóògùn ẹ̀yọ́nú ẹ̀rín làáfi kún ẹ̀yọ́nú níbi ṣiṣẹ́ dáadáa. àjẹwẹ̀ ni ọ̀dà òwe tí bá ń tajà ó jókòó tí bí ọjà rẹ ó máa sọ̀rọ̀ ajé wọn ò ní bá lápá ọ̀tún jà wọn ò ní bá lápá òsì jà débi pé yóò fi mú tiẹ̀ mọ́wọ́. ìwà ìgbéraga ẹni ká fi tajà ẹni tó bá ní ìgbéraga yóò máa pa á tì ní bọ́wọ́ ẹgbẹ́ ọsẹ wọn máa forí rẹ̀ ni. ìwà èèyàn gbọ́dọ̀ dáa o sì ní máa sọ̀rọ̀ lọ́rọ̀ tó bá dé ṣọ́ọ̀bù ẹ jókòó ẹ jẹ́ kọ̀ mọ̀ wọn ara rẹ̀. bàbá yìí tún ti ń lọlé òkè apá ọ̀tún ọ̀ká lápá òsì ṣe dáadáa sí wọn kò lọlé. kì í ṣe pé kò dé ṣọ́ọ̀bù kan wá rojú kókókókókó wọn ní àìmá dọ́dọ̀ rẹ̀ yóò ti re dúnù òun ẹ báyàn sí. igi kan kì í dá gbógbé o ẹja ẹyọ kan kì í dáná ogú omi ṣe o ò lè dá nìkan sílé ayé rẹ o ò lè dá nìkan sáyé rẹ. ṣe rí ewé tí mo fẹ́ fún wa yìí ọ̀nà tí àwọn èèyàn ń lò gbà ọ́ póríṣiríṣi ewé tàǹgìrì mo ti sọ díẹ̀ fún wa níbi ìwúlò tàǹgìrì gangan ẹ wo àwòrán ewé yìí dáadáa ṣe eré ìtọ́ bá kéré rẹ̀ ní kẹ́ ẹ lò òun yóò tètè ṣiṣẹ́ tá a fẹ́. ṣe rí àìbá àmọ́ wọ́n lè lọ ibìkan wọn a máa gbé igbá kaná o wọ́n sọ pé àwọn ṣiṣẹ́ kan fún ọ igbá la fi ṣe lórí irọ́ ni kí ló ń fọ lórí irọ́ ni màá sọ fún ọ pé irọ́ lọ fẹ́ pa fún mi idán tí ò sí nǹkan kan náà ayé yẹn lè ń já ọ sí gbogbo ẹ mọ̀mọ́ fẹ́ sọ torí ẹni wọ́n fẹ́ fi lù ní jìbìtì tí wọ́n gbowó rọ̀gbọ̀rọ̀gbọ̀ lọ́wọ́ ẹ̀ kí wọ́n má bàa rí ọ fi lù ní jìbìtì torí ẹni ó jẹ́ ń sọ ọ́ yẹ wá nǹkan fìdílé orúkọ mi ní Lukman ọmọ àyẹ̀dáre bàbá fún ọmọ ọ̀dọ̀ àgbà. Yorùbá sọ̀rọ̀ àwọn tí bọ́ọ̀dù báráyé bá. Bàbá wọn ló dé wọn tó bá àti láyé. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ tí wọ́n tó dúró. Àwọn tí ẹ̀rù tẹ́jọ́ kù sí ẹni àgbẹ̀jọ́ tó ẹjọ́ tó ti yẹ̀rẹ̀ kẹ́jọ́ wọn kọ̀ wọ́n lọ́wọ́. Bí àgùntàn tí a bọ̀ rẹ̀ kó bá ìṣá ilẹ̀ o. Oríkì máa ń burú títí kó gbogbo ọdún lẹ́yìn òkun biribiri ìmọ́lẹ̀ àtàn o. Ẹ jẹ́
kákó lódùmarè kákó bàdó wáyé ayé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ ó pè ọ́ o. Ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹ rí. ẹ̀yin èèyàn mi ẹ ti mú gègé yín ṣe rí ewé yìí lásán àwọn ewé tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ pọ̀ o ń kà fún yín ṣe rí ewé tàǹgìrì ẹ lọ̀ ọ́ lásán ẹ lọ̀ ọ́ ẹ dà á sínú igbá àdémù tọ́lọ́mọrí kẹ wá da ráìsì sí òfìsì ráìsì yóò jiná púkẹ̀púpẹ́ igbá ò sì ní jóná àṣírí ni wọ́n lè sọ fún wọn pé owó rẹ̀ ọmọ adé nǹkan irọ́ ni owó rẹ̀ kan ò dé kan ìdán lásán ni wọ́n ìtàn jẹ ni kò jù bẹ́ẹ̀ lọ àwọn àgbàlagbà tó máa lọ ewé bómúbómú lásán wọ́n fi ṣe ráìsì nínú igbá ìdán lásán ni àmájẹ wọn tẹ̀ ìjọ wọn bá ti fẹ́ gbèrú ẹ̀kọ́ tó ń gbé bákan má dáhùn o ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ṣẹ́rí pàtàkì ewé tàǹgìrì yìí a ní pé gbogbo ohun tó lédùn àdá sínú igbó kò séyìí tó wéèsì mẹ́ gbogbo ẹ̀ ló wúlò fún ìṣẹ̀mí àwọn ọmọ ènìyàn ṣùgbọ́n ìwé àkàjò nígbà ẹlòmíì ka tinú ìwé ọtún àkà èèpo rẹ̀ ṣe é pé ó ti dàrú mọ́ lọ́wọ́ ní ìjẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run má jọra èyí wọ́n dàrú mọ́ wa lọ́wọ́ àwọn àgbà àtijọ́ àwọn èédú òdògùn kógun ó tó lé àwọn tí múra lẹ̀ ẹlòmíì ìṣòro ti wọ̀ ọ́ lẹ́wù kó tó máa wọ́ sí atúlẹ̀kì gbà ẹni ó tó mọ̀ yìí pé ẹ máa wo àwọn eléèbó àwọn dókítà eléèbó tí wọ́n bá lérò pé nǹkan kan ò sí ọ ara rẹ̀ dá pé kìnnì kan ṣe tí wọ́n bá ní kí wọ́n gbé ọgọ́rí kìnnì kí wọ́n ṣe tẹ́ẹ̀sì fún ọ kò sí bó ṣe ní farakó bó o nídọ̀tí ẹ̀jẹ̀ wọn ò rí màlẹ́ríà lára rẹ̀ bí wọn ò rí màlẹ́ríà wọn ò rí táífọ́ọ̀dù bí wọn ò rí táífọ́ọ̀dù wọn ò sáni ní infection kan torí àwọn máa fi sọ pé ó kéré tán láàrin oṣù kan kẹ́dà wọn máa yẹrẹ ẹ̀ wò máa lọ jẹ́ẹ̀kì ara rẹ̀ èló ní ọ̀nà kò dìrígbèrè lọ síbi tó ọ̀yá ẹ sáà mọ̀ye tẹ́ẹ̀ fi ń pẹja fáwọn àlè ẹ sì mọ̀ye tẹ́ẹ̀ fi ń ra recharge card kọ wá yọ àpò mẹ́wàá péré kọ lọ síbi tó pé ọ̀yá èyí ọba kánú tẹ́sítì ẹ bá wọ̀ sí wọ́n yẹ jẹ̀rẹ̀ wò wọ́n yẹ gbá wò wọ́n yẹ gbogbo ẹ̀ wò ó rí i pé wọ́n kó nǹkan jáde pé ẹ tọ́jú èyí torí ẹ̀ làwọn bàbá wa látijọ́ tẹ́ni wọ́n ègùn àgbo jẹ̀dí àgbo nárun àgbo igbá gbogbo ẹ̀ làkú ègbé gbogbo ẹ̀ wọ́n ti ṣe kalẹ̀ wọ́n kàn máa dà á sára ni wọ́n máa dà á sára ni ewé òòjọ́ ni wọ́n sì já tí wọ́n sì lọ́bẹ̀ àgbẹ̀tọ́ wà lóko òòjọ́ ni wọ́n lọ já ewé dùn wọ́n sì sí lóòjọ́ ìwọ́n tá mẹ́lẹ́ kò sẹ́lẹ̀ òòjọ́ tí àbájẹ́pọ̀ ọba yọ ìkùlé lérè lẹ̀ tó gbin ewé dùn sí mbọ́lọ́ ti fẹ́ rẹ́ ewé dùn òòjọ́ mbọ́lọ́ ti fẹ́ rí ewé dùn tó ọmọjọ́ wọn ti ń kó bọ̀ kó tó lẹ́kọ̀ọ́ á dára fún wa kò ní dà lẹ́mọ́ wa lọ́wọ́ ẹ lọ mú ewé yìí ẹ lọ dáadáa ẹ wá ìyèrè sí ìyèrè àti ọmọ atari ẹ lọ pẹ̀lú ẹ gbóhùn yẹn lè lọ ìyèrè mẹ́rìndínlógún kẹ lọ atari mẹ́rìndínlógún kẹ kà ní mẹ́rìndínlógún gbóhùn yẹn lè ṣe bẹ́ẹ̀ sóyè yín dáadáa báyìí gbóhùn yẹn lè ṣe bẹ́ẹ̀ ṣàǹgbọ́n mi yé báyìí bọ́ ọ bá sì fi èrè sí tó ti wá ata ìjọsìn lásán lọ́ kò fi sí wá gbọ́ ọ wá ìwé ọ̀là díẹ̀ gbẹ́jẹ́gbẹ́jẹ́ àwọn àgbàlagbà á máa lọ ọmọ gbìyànjú kọ lẹ́rẹ̀ẹ́ran màálùú tàbí tó o bá rí ẹran àgùntàn
Olódùmarè o tó bá rí ẹran àgùntàn omi àgbọn lọ́wọ́ àfẹsọmi tó fi ṣe Olódùmarè o kọ àìlọ ewé yìí pamọ́ o ní ọba ti rẹran yóò sì wá ọgbà gbogbo èròjà ìrọ sáré kó jọ o lè nápò mẹ́wàá tí ṣe 2000 o lè ná ọba sí akẹ́kọ̀ọ́ tútù bò gbogbo o lè ra fùfú tì ọba tí ń ṣe tọ́tọ̀ sọ̀rọ̀ kalẹ̀ ṣàdúrà sí jí ó kún májèmú tó wá nínú ni pé o bí ẹ bá lò bẹ́ẹ̀ yàrin jọ́ mẹ́ta lẹ́kọ̀ọ́ má sùn mọ́bìnrin Olódùmarè o wàá rí i pé ìyanu ọ̀sẹ̀lẹ̀ àìdúró de kọ́wọ́ owó tó dá táwọn àgbàlagbà máa fi léyìí tẹ́lẹ̀ ẹ̀kún ó kéré tán láàrin ọ̀sẹ̀ méjì wọ́n gbé ìrora bí ẹ̀mejì wọ́n á máa jẹrú ẹ̀ lóríṣiríṣi ló fi jẹ́ pé àwọn àgbà àtijọ́ wọn ìráhùn ọ̀nà wọn ọ̀sánì dí gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ yóò máa lọ ní gbẹdẹmukẹ kò sí bí ọ̀nà ṣe dí tó adìẹ ó dèbí eyín rẹ̀ omi bá wọ́n lé tó bá wọ́n ta omi kì í wọ́n balùwẹ̀ béèyàn tọ̀ yọ wẹ̀ béèyàn wẹ̀ yọ yàgbẹ́ ní balùwẹ̀ tó ní damílẹ̀ ni kò sọ́gbọ́n ẹ̀ à máa lò ó ì máa jẹ́ kí nǹkan máa lọ gbẹdẹmukẹ kọ́nà àjí ẹni wọ́n máa dì í tó wá gbọ́ yẹn tó já ọ sí ọ̀nà míì tá a tún bá a lò máa bá mi ká lọ. torí tó o bá mú ewé yìí ọ wàá tọ́jú àbèrè bí ẹyọ mẹ́ta ọ wàá wà káfúrà pẹlẹbẹ tó o bá wá yìí káfúrà pẹlẹbẹ tó o bá wá ọlọ tó bá ti lọ ọ dà sí ọ wàá wà ní ọjọ́ díẹ̀ ọlọ papọ̀ kọ dà sí bóòlù ó ti ṣe. ẹ kú kalẹ̀ mo mọ̀ fẹ́ gbàsìkò yín díẹ̀ ni kẹ́ lè gbádùn ẹ̀ dáadáa. ẹ̀rọ ìwé Tangiri ẹ̀ lọ́ ẹ yóò ṣe lọ́múlọ́mú dáadáa. ewé ọ̀là díẹ̀ ẹ̀ lọ́ papọ̀ mọ́. káfúrà pẹlẹbẹ bí ẹyọ wóró mẹ́ta ẹ̀ lọ́ sí. èmi ọjọ́ tó lóyìnbó ń pè ní sọ́ọ̀fọ̀ ẹ̀ lọ́ pẹ̀lú ẹ̀ òun náà là á pè ní míhùn ẹ̀ lọ́ pẹ̀lú ẹ̀. òdòdó erí ìsáwéré pèpè ẹ lọ pẹ̀lú ẹ̀. òdòdó orí ewé tanápowó òun náà là á pè ní tanápajé. òdòdó orí tanápowó òun náà là á pè ní tanápajé. iyekíye tẹ ẹ bá já ni ẹ lọ gbogbo ẹ̀ papọ̀ ẹ dà sínú
pẹ̀fúmù ọ̀nà là àwọn ará Faransé a máa ní láfíńdà ẹ̀dá sí ọ̀rẹ́ mi tó o bá lágbára ọ̀nà là ẹ kó ojú ẹ lọ ẹ̀dá sínú ike tọ́wọ́ bá wọ̀ ẹ̀dá àdí àgbọn sí Olódùmarè o ọgbọ́ ẹ sá máa fi para òun kiri ọjà ní máa yí para òun jókòó ṣọ́ọ̀bù ní máa yí para àwọn ọmọ rẹ̀ ń kéwèé ní máa yí para wo ọ̀rẹ́ mi ọ máa rí tiẹ̀ sí ọ máa dúpẹ́ kò jù bẹ́ẹ̀ lọ àìsàn lọ́hùn onígbìyànjú làwa náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lò yọ ọba yín lára mu tó ọba wá dé mọ́lẹ̀ ọlọ́run ó dèrè ayọ̀ tiẹ̀ náà mọ́lẹ̀ bí gbogbo àwọn ètò wọn bá ti ń tẹ̀yìn lọ́wọ́ ẹ máa pín ẹ máa share rẹ̀ wọ́n jẹ́ pé péèjì mi níbi Àyàndáre Lukman lórí Facebook péèjì mi wà ń bẹ̀ ẹ rí ẹ máa share rẹ̀ wọ́n tó bá dìjẹ́ pọ̀ wà ní WhatsApp group títò wá bá wà lọ́wọ́ rẹ̀ má dé mọ́lẹ̀ mọ́ fọlọ́ǹbì ẹ máa share rẹ̀ ẹni tó bá dìjẹ́ pé YouTube náà lè ti download ẹ máa share rẹ̀ àwọn olè wọ́n ń jí àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò wa gé ọ̀pọ̀lọpọ̀ bí tá a bá lórin tá a dákọ ara wa wọ́n ń gé dànù kú ìdí nìyẹn tá a fi ń ké orin yẹn bọ̀ so gbogbo bí tẹ́ ẹ bá ti gbọ́ akíbá àmọ́ ẹ bá gbọ́rọ̀ rọ̀ gẹ̀dẹ̀ níbì kan o ọkùnrin kan agbẹ́ síga báyìí ó ń lò káàkiri ọlọ́ fi nọ́mbà ẹ̀ sí èmi ni mo ṣe lọ́rọ̀ gẹ̀dẹ̀ yẹn ní part 1 part 2 ó sì ń lọ part 5 ni so bó ṣe àti ṣe dé part 3 mo tún sinmi fún díẹ̀ gbogbo àwọn ètò tá a ti ṣe sẹ́yìn tó ní part tó jẹ́ pé a ti ṣe part 1 rẹ̀ á tẹ̀síwájú lórí ẹ̀ láti lè yanjú yòókù ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò yín ni àkọsẹ̀jáyé lè fẹ́ wò ní ẹ fẹ́ tọ́jú ara yín spiritual attacks ọ̀ bóyá àwọn ojú olúwa ìtọ́jú àrùn ara ẹ̀ka sí wa èyí tẹ́ ẹ bá gbé wá tí ẹ bá sì tiwa tó bá jẹ mọ́tò olóyìnbó á sọ fún yín pé iṣẹ́ olóyìnbó lélẹ́yìí òkè òkun lẹ́wà ní ìlú yòówù tẹ́ ẹ bá wà ẹ bá ní a máa ń gbéṣẹ́ yín fún DHL ẹ̀yin náà sanwó rẹ o ọfẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ owó lọ́ọ́ san ẹ wá gbọ́ o ìwọ́n tó ọba fẹ́ darapọ̀ wà ní WhatsApp group a ní group kan tó jẹ́ pé public làwọn yẹn àwọn public yẹn jẹ́ 21 ẹyọ kọ̀ọ̀kan lọ́nà 21 life spiritual solution mẹ́wàá ni olómi tútù ọba ìràwọ̀ mọ́kànlá lòun sáwọn kó tó pé 21 náà ìgbà tí wàhálà àwọn èèyàn wá pọ̀ tí wọ́n èyí agbádùn pẹ̀lú mẹ́sẹ́ẹ̀jì àwa ẹ̀sẹ̀ dá gúrùpù kan sílẹ̀ òun jẹ́ home spiritual solution eléyìí jẹ́ yàrá àṣírí ibí yìí mo ń dá gbogbo èèyàn lóhùn bẹ́ẹ̀ pé ọ̀fẹ́ béèrè nípa ìtumọ̀ àlá rẹ̀ ni àbí àwọn sẹ́kàn láti fi ilẹ̀ tẹ́lẹ̀ ní òye yín á ṣàlàyé yékéyéké fún wa mẹ́ ṣùgbọ́n kò papọ̀ mọ́ pé mo fẹ́ béèrè nípa ohun tó rú mi lójú àti nípa àkọsẹ̀jáyé kò dàpọ̀ mọ́ra wọn o ṣògbó ṣe jẹ́ tọ́ bá fẹ́ wọnú yẹn 5,000 lọ́sàn-án tí í ṣe àpò márùn lọ́dọ̀ àwọn ará Faransé sẹ́mi ni èyí ó fi wọbẹ̀ ṣùgbọ́n ní ti owó Nàìjíríà 5,000 ni wọ́n gan bàbá débẹ̀ ó rí i pé àwọn tó máa bá pàdé ńbẹ̀ yóò tẹ́ ọ lọ́rùn bàbá béèrè ìtumọ̀ àlá kan ohun tó bá jẹmọ tó ṣèṣì á ṣàlàyé ẹ̀fọ́ ńbẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ọba síbẹ̀ òní lè béèrè kankan ṣùgbọ́n tó ọba fẹ́ bẹ̀ wá ń ṣe ọ̀làǹfààní àti bá mi sọ̀rọ̀ á sì sọ bí ó ṣe lọ fún ọ bó ṣe jẹ́nu nọ́mbà wo lẹ lè fi kàn sí wa +234 80 3298 3298 +234 80 3298 3298 ẹgbàá kan sí +234 81 86 86 9899 +234 81 86 86 9899 +234 81 33 155 111 +234 81 33 155 111 +234 80 890 38658 +234 80 890 38658. Okùn nọ́mbà orílẹ̀-èdè Benin nọ́mbà yìí méjì ni màá fi kalẹ̀ fún wa +229 54651928 +229 54651928
+22954651929 +22954651929. ayé wa kò ní yẹ̀ náà ìyẹn ọmọ yín náà ló kún mọ́nà ọmọ yín láre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ire o ire kàbìtì. Ní ayọ̀bìnrin ọ̀kẹ́rẹ́, arúgbó odò ayábàbìnrin ọ̀kẹ́rẹ́, omi pẹ́